láti àárọ̀ àná ní dédé aago 9 ó kọjá ìṣẹ́jú díẹ̀ òun náà ni a ti kúrò ní Gànmọ. A kí ọba yẹn nítorí pé níjojúmọ́ òun náà la gbọ́dọ̀ kí. Gbogbo wa náà ni a ti rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. A kí Ọlọ́run náà. Àwọn ọmọ kí nítorí pé jojúmọ́ òun náà la máa bára wa ní olùṣètì. Òun náà la máa bára wa ní mùmínì. Òun la máa bára wa mùmínà. A ti dé o láti òkè Kúrà. Walillahi alhamd. A sì ti dé láti Ìlọrin. A sì dé láti Gànmọ. Ọlọ́run òun lọ́ba tí pé gbogbo ohun tó bá ti fẹ́ ṣe fẹ́rú. Bí ẹrú ti wulẹ̀ kó gbọ́n tó bá pé nǹkan bá ti wà nínú kádàrá Ọlọ́run yóò ṣẹ nínú iṣẹ́ ẹrú. Àwọn oníyè àmúnigbò nítorí pé àwọn kẹlímọ̀tì kan bẹ tó jẹ́ pé ó ní ìdí kí mọ́ dání. Bọ́rọ̀ yẹn ṣe ní agbára tó níjọ́ náà ní àárín ìlú òun náà ni wọ́n ti máa sọ pàlàjà. Má jẹ́ kí àmì ò kankan ó di dáadáa rẹ lọ́wọ́. Má jẹ́ ó affect ìkọ̀rọ̀ rẹ ní dáadáa. Má jẹ́ ó affect n tó ń ṣe fún gbogbo ẹnikẹ́ni ní dáadáa ní gbangba. Má dúró kó má wà fábit. Iṣẹ́ Ọlọ́run nìyẹn. Ẹ má wo Ọlọ́run níjọ́ yẹn. Bí Ọlọ́run ṣe kádàrá pé ká jí ní alẹ́ mọ́júmọ́ ọjọ́ náà. Mo wá pé àwọn ẹrú Ọlọ́run tí àjọ travel mo ní ẹwà. Ojú oorun yìí favor wa o. Ibi à ń lọ yìí kò ní favor. Wọ́n ní àlájà rárá. Wallahi ó favor. Lẹ́yìn pé tẹ́ ẹ bá ti bínú kò ní sí nǹkan kan. Mo ní ẹ̀yin sọ tí ń tèmi ń sọ ohun ẹgbà. Mo ní wallahi yóò burú jù. Wọ́n nítorí kíni kí mo rí. Mo ní thank you. Mo nítorí pé kíni yìí àjùmọ̀ṣe ni. Kakọ́s ni. Wọ́n dẹ̀ fẹ́ achieve nǹkan kan bẹ́ẹ̀ tí nǹkan yẹn máa ní agbára. Àwọn èèyàn mi ò gbà mí gbọ́. On getting there òun la rí pé nígbà tí gbogbo nǹkan ń ṣe bó ti ń ṣe mo wà yọ wọ́n wò nínú igi tí mo wà pé ṣebí mo sọ fún yín. Kálukú wọn banújẹ́. Mo ní ò nídìí kẹ́ banújẹ́. Àwọn àgbàlagbà wọ́n ní al-mu'min al-mujarrab. Inú ṣe Ọlọ́run náà níbi tí máa ṣe fẹ́rú wà. Ọlọ́run ò ní jẹ́ aṣaburú. A sì ní níkọ̀rọ̀ bú. A sì ní torí ẹ̀ àní yẹ̀ àní gbò lẹ́yìn tí ó máa ṣe tọ́lọ́run. Ẹ jẹ́ á dúpẹ́ fọ́lọ́run. Ṣebí n tó ṣe sábàbí eléyìí. Alákọ̀ọ́kọ́ òun ni òótọ́ kan. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìbínú kan. Tí bá lámọ̀rí bá sì rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé èèyàn náà ló ṣe sábàbí nǹkan yẹn kò sí ní ta fẹ́ ṣe sí. Bá ṣe kúrò ńbẹ̀ òun náà lóbìnrin yẹn ní ẹ̀gbọ́n wa. Ṣé rí gbogbo nǹkan pátá gbogbo ní tẹ̀ ń wò yányán film trick ní gbogbo ẹ̀. Àjùmọ̀ṣe ni nítorí pé ẹnìkan tó lè mọ iye tí wọ́n ń pè lólóríire. Olóríire nìkan ni òun ló lè mọ̀. Ẹ jẹ́ kí n wá mọ̀ọ́mọ̀ fi in tí wọ́n ń pè ní appreciation kí n fi hàn. Ká ṣe sùúrù lórí ìyẹn. A dúpẹ́ fọ́lọ́run tó fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa. A dúpẹ́ tí mùsíbà ò ṣe wá. Wọ́n wá gbé wa ò fúnra ara wa. Òun náà la travel. Alhamdulillah. Number 1, ká kọ́kọ́ kí Ọlọ́run tó jẹ́ pé bí gbogbo ẹ̀ ṣe lágbára tó ká ọwọ́ ọ̀ṣọ́ ẹ̀ kúrò lórí gbogbo wa. Àtèmi àtàwọn ẹrú Ọlọ́run tá a jọ rìn. That is number 1. Ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwọn àgbàlagbà àwọn ni wọ́n máa ń sọ nípa wípé bó bá di àsìkò ìṣòro ẹni tó bá rí tó dúró tiẹ̀ òun náà lọ̀rẹ́ rẹ nígbà náà. Ìmọ̀ bí màá ṣe dúpẹ́ o. Gbogbo àwọn èèyàn tí wọ́n tóbi láyé. Gbogbo àwọn èèyàn tí wọ́n tóbi láyé. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn.
ẹ̀yin èèyàn ìmọ̀ dáa kéèyàn ní àṣepamọ́ rẹ o ṣe rí ní gbogbo àsìkò àdánwò àṣepamọ́ rẹ ni ó sọ bó o ṣe jẹ́ ní alákọ̀ọ́kọ́ náà kí n kọ́kọ́ kí Ọlọ́run lára bàbá wa Emir àti ìlú Ìlọrin ṣe o wallahu yasimuka minan nas la takhafu darakan wala taksha wala hawla wala quwwata illa billah látorí wọn títí dórí gbogbo àwọn èèyàn yéèyàn nílùú Ìlọrin látorí gbogbo àfáà tí ń bẹ níbẹ̀ àwọn ọlọ́lá tí ń bẹ níbẹ̀ àwọn onípò tí ń bẹ níbẹ̀ àwọn aláṣẹ tí ń bẹ níbẹ̀ ìròyìn pọ̀ tí wọ́n jẹ́ alánàá tí wọ́n jẹ́ olóríire tí wọ́n mọyì tí jóríire ìyìn pé ẹbí mi kankan ìyìn pé ẹnì kankan mo ṣàdúró náà ni ṣùgbọ́n alhamdulillahi rabbil alamin Ọlọ́run ò ní ṣe mí lálábùrú bí mo ṣe lò lọ títí tí ní ìpadà sọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n kò gbọdọ̀ strange sí yín nínú ta akọmọ gíga òun làdánwò wà nínú ta akọmọ oríire òun làdánwò wà nínú ta akọmọ wípé èèyàn jẹ́ ẹni Ọlọ́run ní kó lápá láyé òun náà ní kó ń tì yín ó máa rí ní tẹ̀mí ẹ̀kọ́ a gbọdọ̀ fẹ́rù rẹ̀ jùlọ kò sírú bí èèyàn ṣe lè jẹ́ tí ó sọ pé òun wá fẹ́ fẹ́rù tí mo sọ yẹn òun fẹ́ fẹ́ kù alhamdulillahi rabbil alamin tí mo bá ní kí n máa kà á ṣé mo lè mọ iye wọn ṣá ṣé mo mọ bí wọ́n ṣe tó ṣé nílé ni àbí lájò ṣùgbọ́n àwọn kan bẹ tẹ́ pé àdúrótì tó fojú hàn ní kọ̀rọ̀ àti ní gbangba tí wọ́n sì ṣe gbogbo ohun tí wọ́n pè ní gbìyànjú nínú ayé tí wọ́n dúró lórí pé kàfílà pẹ̀lú ògo Ọlọ́run aburú kan ò ní ṣe Ọlọ́run mú kí ọ ní o mo wá fò ní dúpẹ́ kí n sì fi sọ fún gbogbo ẹ̀yin èèyàn wípé mo ti kúrò ní ibẹ̀ yẹn láti aago 9 kọjá láàárọ̀ àná òun náà ni mo ti kúrò níbẹ̀ yẹn alhamdulillah bólúwa bá ṣerú àmì wò bẹ́ẹ̀ fẹ́ rú àwọn ẹ̀kọ́ òun lọ́lọ́run fẹ́ fi hàn ẹrú níbẹ̀ number 1 ó ní pé wíwọ inú ibẹ̀ yẹn ó jẹ́ kéèyàn mọ bí Olúwa Ọba àlékè ọlá bó ṣe mọ̀ọ́mọ̀ ṣe àwọn tó lọ́ọ̀ ní kí wọ́n máa ṣàmójútó níbẹ̀ alhamdulillahi rabbil alamin àti tí wọ́n mójútó akí Ọlọ́run correctional center ò ní wọ́n ń pè bẹ́ẹ̀ adẹ̀kí ọba tó ní wá ní tí wọ́n ń pè ní Islam olùgbìyànjú dárín ò ní wọ́n ń pè ní akin olùgbìyànjú ọ̀gbọ́dọ̀ sójó Fadilati Sheikh al-Alim al-Allama Labibullahi Lagbaji wọ́n sọ kẹ́lìmọ̀ kan wọ́n ní kàfílà Ajia Saida mo fẹ́ kó ẹ ṣe fíkìrì lórí ọ̀rọ̀ yìí adúpẹ́ fọ́lọ́run pé wọ́n mú yín wọ bẹ̀rùn èsì jáde tó bá jẹ́ wípé inú sàárè lọ́tà yín bá wọ̀ sẹ́ni ó bá wọ sàárè a máa jáde mọ́ mo ní rárá ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo ní mi yẹ̀ mí gbò lẹ́yìn tí ń dúpẹ́ wọ́n ṣe àdúró ti débi wípé wọ́n sùn wọ́n fàdísìkò yìí mo fi ń kí Ọlọ́run mi ìfẹ́ kọ́rọ̀ yín pọ̀ mo kàn fẹ́ kí gbogbo ẹ̀yin òyìn mọ̀ wípé gbogbo àwọn ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú kéèyàn mọ manipulation àwọn fabrication àwọn kéèyàn mọ rò pé lágbájá kí wọ́n mọ ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ adájọ́ tí wọ́n wí ni pé Alájà Kaola ẹ lọ ọbẹ̀ yẹn dọ́là ẹ mú ẹjọ́ lọ síbẹ̀ yẹn dọ́là alhamdulillah kò sí ní tó jẹ mọ́ nǹkan míì tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọ̀tá ń sọ kò sí ní tó jẹ mọ́ níbẹ̀ Ọlọ́run Ọba àlékè ọlá wàlá wá bẹ̀ Ọlọ́run wọlá pé ìrẹ́ nìkan lọ́ba tí máa ń ṣọ́ ẹrú ìrẹ́ náà sì lọ́ba tó tóbi ju gbogbo nǹkan lọ
Ọlọ́run wọlá pé ìrẹsì lọ́ba tó dá mi Ọlọ́run dákun mọ́ fún ọ̀tá láàyè ṣàánú mi torí pé n tí ń bẹ́lẹ̀ mi ọ̀tá ó burú gan ju gbogbo ń tẹ̀yìn wò lọ ó jìnnà ó burú gan ṣùgbọ́n ní gbogbo ìgbà la máa kí Ọlọ́run adẹ̀ ń bẹ̀ yí pé kó dákun kó jọ kó má fún mùnáfìkì láàyè kó má fún alábòsí láàyè Ọlọ́run má fún kẹ́nimọ́ni láàyè Olúwa wọlá pé ọ̀dá mi ó ṣe mí lẹ́ni rẹ̀ ọ̀dá mi ó ṣe mí ní mùmínà ọ̀dá mi ó mọ̀ọ́mọ̀ fún mi ní istikọ́mà Ọlọ́run má gbà fọ́ta lórí mi o Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam níjojúmọ́ àti ní gbogbo ìgbà òun náà ní máa dúró ní dìbì nítorí pé mi ní yẹ̀ mi ní gbò ọ̀gọ̀rọ̀ gbogbo àwọn tẹ́ ń ṣeun tí wọ́n ń pè ní pé èèyàn wò nìyẹn wípé òkè lágbájá aláṣàfẹ́ fi ẹni Ọlọ́run ọba fi ṣẹ̀sìn ẹ̀dá kankan ò lè fi ṣẹ̀sìn ìní jalè tí ní náyé tán mi ní lùyàn jìbìtì tí ní èkó láyé mi ní sábúrú ìyìn tí ẹ̀ ní ronú wípé lágbájá mo ní ọ̀dà náà wá ra nǹkan o ó sì gbowó nǹkan tó ò fẹ́ tó ní nǹkan ní nǹkan ìyìn ní ṣe bẹ́ẹ̀ o màá máa dúró lẹ́yìn tí ó máa ṣe tọ́lọ́run ni gbogbo àwọn tí wọ́n sì ń bẹ nù ìlú yẹn náà wọ́n ní kàfílà ó yé wa alájà Kaola ó yé wa sá mọ́ fi iṣẹ́ eré lẹ́yìn tí ẹ mọ́ fi iṣẹ́ eré lẹ́yìn tí a mọ̀ pé ó yàtọ̀ síra wọn wọ́n fẹ́ kó sú ẹni mo ní pẹ̀lú ògo Ọlọ́run mi ní fi iṣẹ́ eré lẹ̀ mi ní fi dáadáa lẹ̀ Ọlọ́run mú dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo olóríire tí ń bẹ nílọrin Sheikh Labib ìmọ̀ bí ń ṣe kíyín ìgbà tí mo kúrò ní ibẹ̀ yẹn tán mo lọ síbi tí mo ti lọ relax wọ́n lájà ẹ̀mí ìbòsójú ọ̀nà ẹ lọ relax náà mo á lọ síbi mo ti lọ relax mo wá ń sinmi títí àwọn bàbá olóríire fúnra ara wọn òun náà ni wọ́n lọ ṣètò láti bá mi wá hòtẹ́ẹ̀lì àti gbogbo àwọn ẹni ire tí wọ́n bẹ̀m̀bẹ̀ walillahi alhamd lẹ́yìn ìgbà tí mo wá sinmi tán òun náà láì ṣe wá ń bọ̀ wá sílé Ọlọ́run á máa kí ọ á máa yìn ọ gbogbo eléyìí náà ni mo tún máa fi ń pass message fún gbogbo ẹnikẹ́ni pé gbogbo wa yẹn má jẹ́ àfiṣẹ́ eré lẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kọ́ta ó borí wa mùnáfíkì ò ní borí wa alábòsí ò ní borí wa kẹ́nimọ́ni ò ní borí wa Ọlọ́run mo kí ẹ mo ká nàbí mo kí gbogbo ẹni tí jẹ́ ní ire láyé kò sọ̀rọ̀ púpọ̀ kò sí ọ̀rọ̀ púpọ̀ torí kẹ́mi ẹ̀yin olólùfẹ́ kó lè balẹ̀ ni kẹ́mi ẹ̀yin olólùfẹ́ kó lè balẹ̀ ni kẹ́mi ẹ̀yin olólùfẹ́ ó lè balẹ̀ ni kò sẹ́nikẹ́ni tó tiẹ̀ sọ ọjọ́ kejì wọ́n sọ ọjọ́ tó yàtọ̀ sí between Monday and Tuesday ká tó sọ pórin tí gbogbo ayé ń kọ yẹn nítorí kọ́rọ̀ lè dùn Ọlọ́run ní gbà fọ́ta lórí gbogbo wa mo kí olórí àtẹlẹ́mù gbogbo ẹ̀yin tẹ́ bá fìfẹ́ jẹ́ òun náà ni mo kí ní gbogbo ìgbà náà ni mà dúpẹ́ mi ìfẹ́ kó pọ̀ àwọn àgbàlagbà wọn á ní kì í dùn ọ̀pọ̀ wọn ní sókí òun náà lọ́bẹ̀ oge lẹ́ẹ̀kan sí adúpẹ́ fọ́lọ́run àti dé látòkè kúra àkí Ọlọ́run lára gbogbo olórí pátápátá látòkè délẹ̀ Ọlọ́run ní padà lẹ́yìn wa. Ẹ ti mọ̀ wípé mi ò kí ń dájọ́ ẹ dẹ̀ ti mọ̀ wípé mi ò kí ń yọ èèyàn nítorí pé kò sí ìṣòro tó lè dé bá èèyàn kan tí ẹnikẹ́ni ò lè bọ́ sínú ẹ̀ ìdí nìyẹn tí mi ò ṣe kí ń yọ̀yàn ṣebí alájà Kaola tí wọ́n lọ wo Oríyọmí Hamzat lọ́jọ́ sí ṣebí irú ohun tó dé bá Oríyọmí Hamzat ló dé bá alájà Kaola yìí náà tálájà Kaola náà dẹ̀ ní ronú ẹ̀ ní ti ayérayé wípé wọ́n lè wà ní rúpò yìí ó yẹ jẹ́ ká múra wa wá sí ìrántí ẹ ti mọ̀ wípé Ṣeun Adébóyè authentic page ṣé ẹ mọ̀ wípé a máa ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ bí ni ẹ ti mọ̀ pé a kì í yọ̀yàn ẹ dẹ̀ ti mọ̀ pé a ní gànyàn ẹ dẹ̀ mọ̀ pé a ní báyàn jẹ́ mo fẹ́ ká múra wa wá sí ìrántí mo bá alájà Kaola àti alájà Akeugba Gold mo bá wọn sọ̀rọ̀ nígbà kan mo bá wọn sọ̀rọ̀ mo ní olórí ẹ̀sìn ni ẹ̀yin méjèèjì
ó ti ní lójú kí àwọn olórí ẹ̀sìn máa jà ní online. Ṣé mọ̀ pé wọn ò ní lè sọ wípé torí pé wọ́n jẹ́ Muslim. You know, I was just on the pastors tó ń jà ní online. Ó tì wá lójú. Ó tì wá lójú ká máa ṣe wáàsí fáwọn èèyàn. Kó jẹ́ pé àwa tá à ń ṣe wáàsí fún àwọn èèyàn látún wá dojú ìjà kọra wa. Àwa tá à ń wàásù fáwọn èèyàn látún wá ń dojú ìjà kọra wa. Ṣé ẹ mọ̀ ìdí tí mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá wá sọ́dọ̀ mi? Mo máa ń ní àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó ń pa ọlá mọ́ mi lára. Torí nígbà tẹ́ bá sọ̀rọ̀ nípa nǹkan kan tán, tí ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ nípa nǹkan yẹn, ẹni tẹ́ ti fi ọ̀rọ̀ yín gba ọkàn rẹ̀ là tó wá bá yín nídìí nǹkan tẹ́ ti tó yẹ pé ẹ̀yin lẹ fi ọ̀rọ̀ yín gba ọkàn rẹ̀ là, ó wá bá yín nídìí irú nǹkan tó ń ṣe nígbà yẹn tí ẹ̀yin gba ọkàn rẹ̀ là, ẹ máa lose ìyẹn lọ. Mo wá ṣe fídíò nígbà tí Oríyọmí Hamzat tó ní ìṣòro kékeré tọ́lọ́run ò jẹ́ kó borí ẹ̀. Nígbà náà lọ́hùn, ìrántí tèmi mú wa wá nìyẹn o. I'm not here to troll Alhaja Kaola because mo ti máa ń sọ fún gbogbo àwa tá a jẹ́ tá a ti jọ ṣe àjọṣepọ̀ tá a máa ń jà ní online yìí. Wọ́n dá íńtánẹ́ẹ̀tì sílẹ̀, ẹ̀dẹ̀ wo nǹkan tá a wá fi ń ṣe. Bó tún ṣe tún ṣe ibi fún wa. Ó ti bára wẹ́ lòmíì jẹ́, kò lè jẹ́ kẹ́lòmíì gbérí mọ́. Ó dẹ̀ ti sẹ́ lòmíì dọlọ́rọ̀. Alhaja Kaola wà ní wọ́n jáde nígbà yẹn nígbà tí wọ́n dé láti ọ̀dọ̀ Oríyọmí tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan tí mo jáde pé tí kèsì bá wà nílé ẹjọ́ èèyàn máa ń rọra sọ̀rọ̀ ní o. Mi ò bú Alhaja Kaola ń gbà yẹn o. Mo ní èèyàn máa ń rọra sọ̀rọ̀ ní pé àwọn nǹkan tẹ́ sọ yìí tí wọ́n bá ṣàjọ nílé ẹjọ́ wọ́n lè lo against Oríyọmí. Kò dẹ̀ ní bọ́m̀bẹ̀. Bí Oríyọmí bá tún wá bọ́m̀bẹ̀, àwọn ènìyàn tí wọ́n wà ní ipò nǹkan tẹ́ sọ even tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí. Èmi wá sọ ní online nígbà yẹn torí online ni Alhaja Kaola ti sọ because ẹnìkan sọ pé kí ló tí mi ṣe bá wọn sọ lábẹ́lẹ̀. Torí eléyìí tèmi sọ ní online yẹn, ó tún máa speak fún Oríyọmí àti Queen Naomi. Nígbà yẹn mo mọ̀ọ́mọ̀ ṣe ni so that kátẹ̀ ní lọ́ọ̀yà kan gbé ti Alhaja Kaola jáde, tó bá tún gbé ti Rúmi náà jáde, wọ́n á mọ̀ wípé okay o. Mi ò bá má tẹ̀ wá sọ ní online gan wípé mo lọ sí ọ̀dọ̀ Oríyọmí, but láti lè jẹ́ kọ́mọ̀ wípé àwa náà lọ bẹ o, nǹkan tó sọ yẹn ò rí bẹ́ẹ̀ o, láti lè fi yẹ àwọn ogun kan dànù. Kíá ọmọkùnrin kan jáde fún mi. Ó jáde fún mi, mo wà ń bẹ̀, wọ́n ṣe àìpẹ̀lú mi, mi ò fèsì ni. Mi ò fèsì ni. Mi ì tí ì rí ogun náà. Mi ì tí ì rí èèyàn náà. Mi ì tí ì rí ọ̀rọ̀ náà. Mi ì tí ì rí ìjà náà tó máa drag mi wọ fracas. Ẹni tí mo bá fẹ́ dá lò ni mo máa dá lò. Then tí mo bá wò wípé ẹni tó fẹ́ bá mi jà yìí gan kò ń ṣe ẹni tí mo lè bá jà. I understand. And then Jesus said this to me. Ẹni tí mo lè bá jà ni ẹni tí mo máa bá jà tó jẹ́ wípé ẹni tí wọ́n á máa sọ pé yes, ṣe ń bá lágbájá jà, ọmọbìnrin lòun náà. Tàbí tí wọ́n á máa bú mi pé àrífín mọ̀ pọ̀ ìwà àti lágbájá lẹ́jẹ̀ ó tí ẹ wá ṣe fílẹ̀ fún. Ṣé ti understand? Ó jáde fún mi. Ó bú mi rẹ́kẹrẹ́kẹ́, ó sọ̀rọ̀ sí mi yánnayànna. Gbogbo nǹkan lẹ máa ń kà sí àrífín. Ó yẹ ká máa rorí wa, ká máa rorí mi ní kọ́mọkùnrin yẹn má tún jáde fún mi. Wọ́n bá tún jáde fún mi, mi ò tó ní down. Mo wà ń bẹ̀, mo wò láti bẹ̀rẹ̀ dópin, mo kàn rẹ́rìn ni. It is nothing to me because I know I was saying the truth. Ṣé tá bá wà ní orí íńtánẹ́ẹ̀tì sórí wa ò pé mọ́ ni? Ṣé àmọ́ nǹkan tá à ń ṣe mọ́ ni? Ṣé wọn ò tiẹ̀ lè bá wa sọ̀rọ̀ kákọ̀ tí ẹ̀ jókòó wípé nǹkan tó bá mi sọ yìí ẹ jẹ́ kí n fa òdodo tó wà nínú ẹ̀ jáde? Àbí why we are online it is just to be trolling each other. Ṣé ká kàn máa búra wa lájọ wà fún pé okay ó bú mi èmi náà fẹ́ bú mi. Ibi tó ti bú ẹ yẹn kí ló yọ jáde nínú èébú yẹn? Èébú tó bú ẹ yẹn kí ló mú jáde nínú ẹ̀? Ẹ rí wípé mi ò tiẹ̀ ń jà gan, máa analyse ẹ ni. Nǹkan tó bá sọ yẹn ni mo máa analyse. Mi ò ní bú ẹ, mi ò ní bẹ́ẹ̀ jà. Mo wá sọ̀rọ̀ yẹn nígbà yẹn, mo ní ọ̀rọ̀ yìí ti pọ̀ jù. Ọ̀rọ̀ yìí ti pọ̀ jù. Alhaja Kaola ọ̀rọ̀ yìí ti pọ̀ jù. Mo tún ṣàdúrà fún wọn. Ó bẹ̀rẹ̀ sí ní bú mi. Ṣé mọ̀ wípé the same thing tí mo caution Alhaja Kaola fún nígbà yẹn náà ló kọ̀ sí wàhálà yìí.
kò ń ṣe nítorí pé wọ́n ń ba Alhaji Akeugba àwọn kan sọ pé wọ́n ń ba Alhaji Akeugba Gold jẹ́ àtàwọn àti Alhaji Akeugba Gold àti Alhaja Kaola ni wọ́n jọ ń sọ̀rọ̀ síra wọn ṣe bí wọ́n jọ ń jà ni nígbà téèyàn méjì bá dẹ̀ ń jà secret èèyàn wọ́n á fi búyàn àràbù wọ́n á fi búyàn wọ́n á parọ́ nǹkan téèyàn ò ṣe mọ́yàn torí wípé àti wípé tí ẹni téèyàn bá ń bájà tẹ́nu ẹ̀ bá mú ju ti téèyàn lọ àràbù àti irọ́ ni ẹlòmíín fi máa ń win àwọn èèyàn serious. So the same thing tí mo sọ lọ́jọ́ yẹn lásìkò tí àwọn Oríyọmí Hamzat òun náà rèé ṣe mọ̀ pé nígbà tí mo wo fídíò yẹn fẹ́rẹ́fẹ́ mi ò pẹ́ jù lórí ẹ̀ wípé Alhaja Kaola ń sọ nǹkan tó bá dé láti ilé ẹjọ́ wọn gbogbo explanation tá a bá dé láti ilé ẹjọ́ yẹn even nígbà tẹ́ lọ ilé ẹjọ́ gan àwa tá a wà ní online àmọ́ ẹ̀sìn tí mi ò rí mo ṣe níbẹ̀ ìgbàdógóje adájọ́ yẹn wá lóhun ò mọ̀ mí ó ní gbogbo èèyàn wá ń gbé káàkiri ń sìn adájọ́ yẹn wá lóhun ò mọ̀ mí mo wá ní pé ẹni tó bá jẹ́ pé wọ́n bí ẹ tó bá yẹ pé ojú ọmọ ẹni tán bí ò bá má sọ pé ò mọ̀ mí mo wo ṣó èèyàn kan tó ní adájọ́ wọ́n ti sọ wípé wọ́n kàn gba bíìlì Alhaja Kaola wọ́n wá ní pé lọ́ọ̀yà Alhaja Akeugba Gold wá sọ pé irọ́ o wọ́n ti gbé òfin jáde wípé tí ó bá ṣe cyberbully tó bá mú fìyàn sílẹ̀ on bail kẹ́ni ẹ má tún ṣerú ẹ̀ mọ́ tó bá ti ṣerú ẹ̀ àjẹbí ilé ẹjọ́ wá ní kí ni ẹ̀rí tán fi máa mọ̀ wípé Alhaja Kaola máa tún ṣe bẹ́ẹ̀ torí lọ́ọ̀yà Alhaja Akeugba Gold sọ pé Alhaja ṣe máa tún ṣe bẹ́ẹ̀ ó wá gbé fọ́nrán yẹn jáde wípé adájọ́ yẹn sọ wípé I don't know you I don't know who you are I don't care I don't ṣe kíní kan mo wá sọ wípé mo wá sọ fún adájọ́ yẹn wípé o ò lè mọ̀ mí tó bá jẹ́ pé wọ́n bí ẹ tó bá yẹ pé o jáde láti ilé eré all sorts ò ní sọ pé ò mọ̀ mí that statement ni wọ́n sọ pé èmi ò sí bẹ́ẹ̀ o wọ́n ní ni o ni wọ́n sọ pé according to what I watched online ni wọ́n sọ pé adájọ́ yẹn wá fi bínú pé òkè o kí wàá la wá ṣe fún yín kí nìkan tẹ́mi fúnra mi ṣe fún ẹ kí ni ilé ẹjọ́ ṣe fún ẹ tó le tó bẹ́ẹ̀ tó fi sọ wípé wọn bí mi re wọ́n wá sún ẹjọ́ sí on the 17th of July so Alhaja Kaola máa wà níbẹ̀ yẹn títí di 17th of July mo mọ̀ pé ó sì máa tú Alhaja Kaola sílẹ̀ mo mọ̀ pé Alhaja Kaola ò lè lọ sẹ́wọ̀n but this will serve as a lesson. I foresaw this and I said something like this when you are dealing with court kì í ṣe bá a bá kàwé gan kò yẹ ká jẹ́ illiterate because there are a lot of people that are educated but illiterate. Many people didn't know, they don't even attend they don't even attend elementary school but because they have traveled around and they have picked one or two lessons wọ́n ti mú education bí wọ́n ti kọ́ nǹkan tó ń ṣe ń bí wọ́n kọ́ ẹ̀kọ́ ń bí wọ́n kọ́ ẹ̀kọ́ ń bí wọ́n kọ́ ẹ̀kọ́ ń bí and today they behave they are literate because when they don't even tell you will not know that they are not educated. Nǹkan tó ń pè ní kéèyàn nǹkan tó ń pè ní education gan ni kó o káàkiri kó o gba ìmọ̀ kó o ṣe ìwé because tó bá lọ sí school gan tí school ò bá pass through you will still be an illiterate. Àbí kí ni mò ń sọ náà that okay when they are literate but they are not educated yes o lè má jẹ́ illiterate kó o lọ sí school kó o kàwé but kó o má wà educated o bá ka Cambridge o lè má wà educated torí pé education kò kí ń ṣe nǹkan tó lọ study ní school lásán wàá rí wípé ní school when they are educating us especially when we were still learning history in the school rí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé ni wọ́n á máa kọ́ wa wọ́n á kọ́ wa ní tó ṣẹlẹ̀ l'Amẹ́ríkà wọ́n á kọ́ wa ní tó ṣẹlẹ̀ sáwọn Mary Slessor wọ́n á kọ́ wa ní Àjàyí Crowther wọ́n á kọ́ wa ní gbá wọ́n á kọ́ wa láwo again wọ́n á kọ́ wa ní farming a máa were educated about farming wọ́n á kọ́ wa ní ẹ̀kọ́ ilé wọ́n á kọ́ wa ní ẹ̀kọ́ ìjọba tó o bá lọ sí Amẹ́ríkà o gbúdọ̀ were educated pẹ̀lú culture wọn otherwise ojoojúmọ́ lọ́lọ́pàá ó máa mú ẹ otherwise gbogbo nǹkan tó o bá ṣe ní environment tiyín
ní local area ti tiẹ̀ tó o bá lọ ṣe lọ́dọ̀ wọn ní America tàbí London wá kú sẹ́wọ̀n. So tó ń pè ní education lọ síbẹ̀ wípé mo ti kàwé okay gbogbo ìwé tá ń kà ní Nàìjíríà ṣó ṣe tẹ́wọ́ gbà lọ́hùn ó sì máa kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ wọn tó o bá lọ sí school lọ́dọ̀ wọn ò lè fi certificate Nàìjíríà ṣiṣẹ́. I could remember when Bọ̀dá Gbénga was interview Ọ̀gá Bello lórí mọ̀nàmọ́ná tá à ń ṣe nígbà yẹn. Bọ̀dá Gbénga béèrè question yìí lọ́wọ́ wọn wípé ìwé mélòó lẹ kà? Ọ̀gá Bello ní èmi ò kàwé púpọ̀ ní but you are so educated. Ọ̀gá Bello wá sọ wípé nǹkan tó ń pè ní education ni pé kó lọ síbí kó mú ìmọ̀ wọn, kó lọ síbí kó gba ìmọ̀ wọn, kó lọ síbí kó gba ìmọ̀ wọn. Mo mọ̀ ṣùgbọ́n mi kì í fògólógo ṣògo kíní yẹn máa ń rìn lórí ní inú brain mi ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ sọ̀rọ̀ débẹ̀ fúnra mi mo máa rántí pé Ọ̀gá Bello sọ bẹ́ẹ̀ lórí mọ̀nàmọ́ná. Bọ̀dá Gbénga ló interview wọn that was in 80s. Ṣé 80s ni? Ṣé 80s là ń ṣe mọ̀nàmọ́ná? 90s. So this is what I said. Ọ̀rọ̀ tí mo caution Alhaja Kaola sí nígbà yẹn ọ̀rọ̀ yẹn ló di ọ̀ràn yìí o. Irú ọ̀rọ̀ yẹn náà ló di ọ̀ràn yìí. Asọ̀rọ̀ ṣe ò kí ń sọ̀rọ̀ dànù. Asọ̀rọ̀ ṣe ò ń sọ̀rọ̀ dànù. You cannot address, you cannot address a lawyer as you will address a teacher. Otherwise, you will find yourself before a judge. Mo rántí lọ́jọ́ tí Bọ̀dá Kọ́lá Olóòtú ní àwọn play music. Lọ́yà tó dìjọ wà ní floor. Ó wá ń béèrè wípé ẹ̀yẹ ń pariwo. Na ìgbà yẹn ń kọ́ ariwo lásán ṣe wá di kinní kan. Lọ́yà tó pàdé Bọ̀dá Kọ́lá Olóòtú ní court. Wọ́n tó 50. So you cannot address a lawyer as you will address an ordinary teacher. You cannot address, you cannot address the judge in the court as you will address your pastor. And you cannot address your pastor that has anointing as you will address just ordinary person, Sunday school teacher. Tí ò ní ná kankan nínú. So, caliber èèyàn, position èèyàn, anointing èèyàn, field èèyàn, ó ní ṣe pẹ̀lú ìwà tá bá ń wù pẹ̀lú ra wa o. Honestly, because wàá máa bá lọ́yà ṣeré pa wàá máa bú lọ́yà ò ní mọ nǹkan tó lè dọ̀ràn níwájú adájọ́. In fact, o gbọ́dọ̀ bá ọlọ́pàá ṣe ọ̀rẹ́ mi nú bó ṣe máa bá sọ̀rọ̀ ṣọ̀rẹ́ mi nú because tó bá bá ruwa yìí sọ̀rọ̀ sí tó bá sábà ẹlẹ́sẹ̀ orí rédíò nìkan làwa ti máa sọ kò lè dọ̀ràn sí ẹ lọ́rùn ṣùgbọ́n ọlọ́pàá lè rope ẹ even nígbà tó ṣẹ̀ tó dẹ̀ máa rò pé ọ̀rẹ́ mi ni ó dẹ̀ máa bọ́ sí tó fi máa bọ́ sí kolo òní mọ̀ wàá sì believe pé tó bá débẹ̀ yẹn ọ̀rẹ́ ẹ̀ máa gbà ẹ́. So let us be educated about this. Ọlọ́run máa yọ Alhaja Kaola nínú ilé ìtọ́kọ sí. I'm very very sure. But mo dẹ̀ wá ń sọ fún Alhaja Akeugba Gold náà ṣe bẹ́ẹ̀ níjà ti tán ni. Ẹ sọ wípé àwọn tó ń bẹ̀ yín ẹni gbogbo ọ̀rọ̀ wọn ẹ̀bẹ̀ wọn lẹ ti gbọ́ ẹni gbogbo àwọn tó ṣẹ̀yìn lẹ ti dáríjì ṣùgbọ́n obìnrin kan tẹ́ ẹ̀ dáríjì ṣé Alhaja Kaola lẹ ẹ̀ dáríjì. Gbogbo tẹ́ ẹ jọ ń fi ojú ara yín rí lórí íńtánẹ́ẹ̀tì yẹn ṣe rò pé àwọn èèyàn believe many of them ni. Àwọn èèyàn believe many of them mi ò tẹ́ ń wò tó bá ti ń dọ̀rọ̀ ọjà tí má ti débi ọ̀rọ̀ ọjà báyìí bá ti wò ṣẹ́jú méjì mo máa kúrò mo ṣe kúrò lọ́dọ̀ Ìyálájé courtroom ni ó náà ń ṣe live show lọ́wọ́ mo ṣe kúrò ń bẹ̀ ni. Tó bá wá jẹ́ pé Alhaja Kaola yìí nìkan ni Alhaja Akeugba Gold ò wá dáríjì ṣé Al-Quran náà dẹ̀ máa dáríjì yín fún àwọn ẹ̀ṣẹ̀ míì tẹ́ ń ṣẹ̀. Mo mọ̀dọ̀ yín o mo mọ̀dọ̀ yín gan ojoojúmọ́ ni mo ń kọjá ní tòsí ọ̀dọ̀ yín o torí mo ní nǹkan tí mo ń ṣe lérè ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ mo lọ́mọ lọ́dọ̀ yín tí mo wá máa ń wò mo mọ̀dọ̀ yín dáadáa kò sígbà tí mo lọ sọ́dọ̀ ọmọ mi bóyá mo fẹ́ lọ wò ìyàwó ẹ̀ tó rà àwọn òkè ń gbélé tí mi ò kí ń gbọ́dọ̀ yín kọjá mo ti feel like many times pé kí n ya ọ̀dọ̀ yín kí n dẹ̀ bá yín sọ̀rọ̀ yẹn àtàlájà Kaola but mo ń wò pé ṣó kàn mí tó yẹn now tí ẹ bá wá dáríjì Alhaja Kaola tẹ́ bá kú lọ́la ń kọ́ṣẹ́ máa lọ àlùjọ náà mo ń bá yín sọ̀rọ̀ bí ẹni ẹ̀mí ni o bí ẹni ẹ̀mí eléyìí ò ń ṣe ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì mọ́ eléyìí ò dẹ̀ kí n ṣe wípé ẹ kò jẹ́ just alájì lásán mo wá ń bá yín sọ̀rọ̀ bí ẹni pé ẹni ẹ̀mí pé nǹkan tí Al-Quran sọ àti nǹkan tí Bíbélì sọ ṣé ẹ dẹ̀ mọ̀ wípé àti Bíbélì àti Al-Quran lẹ fi máa ń wàásù. In fact, I love Alhaja Akeugba Gold nínú ilé wa because of the way he preaches. Ṣùgbọ́n now tó wá jẹ́ pé ìjà ṣé àwọn ìwàásù yín ta ti wá gbọ́n sìn ṣé ó máa wúlò fún wa even lórí rédíò ńgbà tán bá tún ṣe program lọ́wọ́ wọ́n tún máa tún ta síra wọn. This
kò dẹ̀ wà professional. Kò wà professional kẹ́ wà lórí rédíò kẹ́ máa bú ẹni tó ń bá yín jà. Concept program tẹ́ gbé fún Fresh FM lẹ máa ṣe. Ẹ ní yà lọ síbòmí. Tẹ́ bá ti lè ń ta sí ẹlòmíì, tẹ́ ń ta sí ẹni tẹ́ jọ ń jà ní orí rédíò. Kò wà professional. But ẹ kì í ṣe presenter náà láti ilẹ̀. So, a ní láti dáríjì Alhaja Kaola torí oníwàsí ni. Oníwàsí ni. Torí tán bá pè yín síbì kan tẹ́ni tẹ́ wá ń bá sọ̀rọ̀ wípé ìwà àti lágbájá ẹjọ́ rẹ̀ ó tán tó ní òun ti dáríjì gbogbo èèyàn ó kẹyọ èèyàn kan tóun ò ní dáríjì Alhaja Keugba Gold kí lẹ máa wá sọ fẹ́ nìyẹn. So ó ti di dandan fún yín láti dáríjì Alhaja Kaola ẹjọ́ ń ṣe mọ́ o ẹjọ́ ṣe mọ́ o ẹ dáríjì ra yín torí pé ìjà ò kí ń bímọ kankan ogun àtọ̀tẹ̀ àti wàhálà tó máa ń bí náà rèé. Ó dáa náà kí Alhaja Kaola wá gbàbí lọ sí ẹ̀wọ̀n God forbid kí ẹ̀mí ọ̀tá wọn wá bọ́ síbẹ̀ kí wá ní ẹ fẹ́ pé orúkọ títí yín. Gbogbo àwa tá dìjọ jẹ́ ẹlẹ́sìn ẹgbẹ́ wọn àwa mùsùlùmí tá jọ ń jáde àwọn kan jáde gbèjà Alhaja Kaola àwọn kan jáde gbèjà Keugba Gold nínú ẹ̀sìn kan náà nígbà tó yẹ kẹ́ ẹ pè wọ́n kẹ́ ẹ bá wọn wá ọ̀nà settlement because mo ń wo bá ṣe ń ṣe ẹ̀sìn ní Nàìjíríà ṣé ẹ̀sìn là ń sìn ìṣá àbí à ń ṣẹ̀sìn because ẹ̀sìn tá a pè ní ẹ̀sìn àlàáfíà òun náà ni àwọn méjì ní ìṣòro náà ní wàhálà láàrin wọn bó ti wulẹ̀ kó le tó ni ò wá sí àwọn ikọ̀ mùsùlùmí kankan tó lè bọ́ sáàrin wọn láti máa pẹ̀tù síjà wọn. Ẹ̀sìn Christianity náà máa ní tó bá gbá ilé tí ọ̀tọ̀ kó kọ tòsí sí wọn àmàrè tí ò sì kọ́ o gbogbo ẹni tó ń gbá wa létí ọ̀tún ṣe la máa ń bẹ́ wọn lórí o ṣẹ́sìn ládẹ ń ṣe ìṣá. Anyway, it is well. Àti àárín Alhaja Kaola àti àárín bàbá wa Sheikh Keugba Gold àti àwọn tí wọ́n tún ní wọ́n sọ̀rọ̀ bá ní ibi tí wọ́n gbé wọn lọ náà ní Òkè Kúrá pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run bá níyẹn ju gbogbo àwọ̀ náà bí ní láì tààlà àwa mùsùlùmí ẹ dákun ẹ já máa ṣe sùúrù fúnra wa pàápàá jùlọ gbogbo ẹ̀yin àfáà wa ẹ dákun sùúrù dọwọ́ yín ẹ dákun torí Ọlọ́run òkun èwo ruru káwa ruru a gbọ́dọ̀ sọ pé lágbájá sẹ̀mí dandan mo gbọ́dọ̀ bá wí tó bá ti jọ mọ ìyá rẹ nínú Islam ẹ já máa fi ra wa yá Ọlọ́run wàláì ẹ já máa fi ra wa yá Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ já máa lẹ́mìí ìdáríjìn fúnra wa bákan náà ẹ dákun ẹ já máa sọ ahọ́n wa ntàbà máa sọ jáde lẹ́nu ẹ dákun ẹ já máa sọ àṣẹ rí ẹyin lóhùn tó bá ti bọ́ọ̀lẹ̀ tán kò ṣeé kó mọ́ lágbájá ọ̀sẹ̀ mi mo gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ kọ̀bákùn gbé mo gbọ́dọ̀ sọ sí ni tó náà bá fáyà yóò lágbára díẹ̀ bọ́ bá sì di pé a bá ti ń ta ohùn síra wa lórí social media tẹ Islam síwájú a fẹ́ máa fa okùn Islam sẹ́yìn ni torí pé àwọn tẹ́sìn òye wọ́n máa wo ẹ̀sìn wa bí ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn Islam sì rè ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó rọrùn ni wàláhì téèyàn bá dé Saudi Islam wọ́n máa dá yẹn lọ́rùn torí pé gbogbo wọn táwa ń ṣe ní Nàìjíríà yìí Saudi ò kì í ṣe o wàláhì ẹ dákun torí Ọlọ́run ẹ já máa ṣe sùúrù fúnra wa àwọn alágbájá sẹ̀mí ilé ẹjọ́ lọ́kàn kóòtù lọ́kàn àìtí ilé ẹjọ́ dé ká tún sọ̀rọ̀ ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin àgbààgbà fáà wa nílẹ̀ Yorùbá ẹ jáde sọ̀rọ̀ yìí ẹ máa ṣe wáàsí fáwọn èèyàn ẹ dákun ó dàbí pé àwọn èèyàn wa yìí subhanallah àwa là ń pè èèyàn sójú ọ̀nà Ọlọ́run kí wàá lóde tó wá jẹ́ pé àtàmùrúnà nasa bil birri wa àwa tá à ń pè èèyàn pé báyìí lọ́lọ́run wí báyìí lọ́lọ́run wí tó wá jẹ́ pé ọwọ́ wa náà ni wọ́n tún wá tó máa tó ti bá ń tí ọ̀dà ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ àṣẹ sùúrù fúnra wa ẹ jẹ́ ká fi àpẹẹrẹ wípé Islam ẹ̀sìn àlàáfíà ní tòótọ́ ẹ jẹ́ àfihàn káwọn èèyàn ó sì mọ̀ ẹ jẹ́ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe kírun ẹ jẹ́ kọ́ àwọn èèyàn ohun téèyàn máa wí lórí ìrun gbogbo àwọn nǹkan ni ẹ jẹ́ ṣàlàyé fáwọn èèyàn wá sí èbú ẹ jẹ́ apáti. A tún gbọ́ náà pé títí Dr. Sharof ó náà tún ti ń rúgbó bọ̀ báyìí torí pé mo rí lórí social media lórí Facebook náà mo tiẹ̀ ti rí pé wọ́n tún sú àwọn náà pé àwọn náà fún ìbanilórúkọ jẹ́ náà tó ní wọ́n tún sú àwọn náà fún dáyìí pé àwọn Ìlọrin ni wọ́n sú wọn ẹ dákun ẹ jẹ́ á ṣe sùúrù fúnra wa ẹ dákun torí Ọlọ́run a lè sọ pé ní tí Dr. Sharof ṣe a lè sọ pé dáa ní tòótọ́ a lè sọ pé dáa torí ẹni tó bá jẹ́ olùpèpè sójú ọ̀nà Ọlọ́run ó gbọ́dọ̀ lè máa mọ bí ó ṣe máa kó ahọ́n rẹ̀ níjànú tí wọ́n ṣe yìí ò dáa ṣùgbọ́n
mùsùlùmí sí mùsùlùmí ara tá à ń sọ náà nìyẹn. Kò dìgbà tá a bá tó gbéra wa lọ ilé ẹjọ́ ká tó yanjú aáwọ̀ tí ń bẹ láàrin ara wa. Kò dìgbà tá a bá tó gbéra wa lọ ilé ẹjọ́ ká tó yanjú aáwọ̀ tí ń bẹ láàrin ara wa. Ẹ jẹ́ á fi ìrọ̀rùn tí ń bẹ nínú Islam, ẹ jẹ́ á fi hàn àwọn tí èsì mùsùlùmí, káwọn tí èsì mùsùlùmí kí wọ́n lè wá darapọ̀ mẹ́sìn yìí. Ṣùgbọ́n tó bá ti di pé òní asú ẹni ọ̀la asú ẹni, nǹkan sì pọ̀ ńlẹ̀ tá a ràn nínú Islam ju gbogbo wọ́nranwọ̀nran yìí lọ. Ìgbà tí mo tún rí ti Dr. Sharaf náà, ó ṣe mí bákan bákan. Ẹ dákun ẹ jẹ́ á ṣe sùúrù, ẹ dákun torí Ọlọ́run. Ẹ̀yin àfáà wa, ẹ̀yin náà lẹ ń pè wá sójú ọ̀nà Ọlọ́run, ẹ̀yin náà lẹ ń ṣàlàyé eléyìí fún wa. Gbogbo ẹ̀yin Ìlọrin, ẹ dákun ẹ fọwọ́ wọ́nú, ẹ má jẹ́ kọ́rọ̀ yìí ò délé ẹjọ́. Ẹ dákun ẹ lọ, ẹ jẹ́ á parí ẹ̀. Dr. Sharaf, ẹ dákun ẹ máa sọ ahọ́n yín, ahọ́n ò lè má gbé èèyàn tòótọ́, ṣùgbọ́n ẹ dákun ẹ jọ̀ọ́, béèyàn bá ti sọ̀rọ̀ kalẹ̀ báyìí, kò béèyàn bá ní sẹ́ẹ̀tì social media tá à ń lò yìí, bọ́ bá lọ sọ̀rọ̀ mo ti delete ẹ̀, àwọn tí ó save ẹ̀ ti save ẹ̀, tó bá ti bọ́lẹ̀ tán báyìí ó ti lọ́nu, ó ti go viral nìyẹn. Ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ á ṣe sùúrù fúnra wa, gbogbo àwa mùsùlùmí, ẹ dákun torí Ọlọ́run. Mo rọ̀ gbogbo Ìlọrin, ẹ dákun torí Ọlọ́run, ẹ má jẹ́ kọ́rọ̀ yìí ò tún délé ẹjọ́ débi pé àṣẹ̀ṣẹ̀ tó wá tó máa tó fi mọ́mú gààrí síra wa lọ́wọ́. Irú eléyìí ò dáa. Ọlọ́run ó gbàdúrà wa. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola, ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.